Awaji no ni udo ekete. Udo emaka udo emo ki won to be. Awaji no ni udo ekete. Udo emaka udo emo ki won to be. Awalule o agbogbelu loludo ọmọ àpàdọ jẹ ọmọ àpàdọ fòlàlà lulẹ̀ àti gògèdò ebi ẹkún àti sọ̀kalẹ̀ bí ẹyìn àwa nọmọ òkè kọgùn lọ́jọ́ ọdún ọmọ làdọfọ dìgbà lọta ọmọ lókè yẹ kọlékọlé ló dàbí ṣàgẹrẹ udẹ àwa jíye ló ní udọ èkété udọ èmọkà o udọ èmọ kíwẹ tó bẹ o. Àtinúkẹ́ àtàbíọ́lá ló mórí sẹ́nu wọn ní kí n máa sọ wípé ẹ bá wà pé ó kórì rẹ̀ òun adé o Adéọlá adé o adé àtàtà ẹ̀gbọ́n rere tó ṣe é gbójúlé alátìlẹyìn àwọn àbúrò rẹ̀ onínú ire ọlọ́kọ̀ ire adé o adé màmá rẹ̀ ọmọ Adégẹyẹ. It's Pledge Production. Mrs Adeola Patrick is 50 years today. Come on, let's celebrate. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Dr. Mrs Adeola, òní lọ́jọ́ ìbí rẹ̀, ó yá dance and shake your body. Fi ìfẹ́ l'Èdùmàrè ọba, torí pé ó dá ọ sí o. Òní lọ́jọ́ ìbí rẹ̀. Dr. Mrs Adeola Adeola aya Patrick o aya Dr. David Patrick ni mo ń kí máa dá gọjọgọjọ mama Sarah mama Grace mama Daniel mama Nathan o èní lọ́jọ́ ìbí rẹ̀ ó yá dance and shake your body ọmọ bàbá onínú ire bàbá dáadáa ẹnjìníà Ọláwọlé Adégẹyẹ o ọmọ wọn nílùú Ìdànrè o ọmọ màmá alálùbáríkà tórelé ògbólọ jọ́sí oyè níkẹ́ Ọláyítàn Adégẹyẹ o ìjú Ìṣàgá ni màmá ẹ ti wá máa jókòó máa yọ̀ o òní lọ́jọ́ ìbí rẹ̀ ọpẹ́ ló yẹ ká máa dùn ó yẹ sọ wípé oh thank you for fighting my battles for me Jehovah olùgbèjà thank you for fighting my battles for me Jehovah olùgbèjà. Oh yeah, thank you for not leaving me to the wishes of my enemies. Thank you for fighting my battles for me Jehovah olùgbèjà. Thank you for fighting my battles for me Jehovah olùgbèjà. Ẹ̀bùn Olúwa Adeola Patrick máa gbọ́ o. Mọ ọjọ́ kó mọ ọyọ̀ kó mọ gbóhùn ẹnu mi. Àtinúkẹ́ àtàbíọ́lá ló gbé mi délẹ̀ yìí. Wọ́n ní Pọ́tébù alága. Bàbá kí ẹ̀gbọ́n àwa. Onínúure ni ọlọ́kan ire. Ajíkọ̀wọ́ lejò bó jẹ ni. Wọ́n ní ẹ̀kọ́ àwọ̀ dára lọ́pọ̀lọpọ̀. Wọ́n bá bẹ́kú wọlé rẹ̀. Ayọ̀ ló bá jáde. Olùtọ́jú ẹni ni. Alátìlẹ́yìn ẹni. Wọ́n ní báwọn bá ní káwọn máa ròyìn rẹ̀. Ilẹ̀ aṣọ o. Ilẹ̀ àgbọ̀n. Wọ́n ní ọpẹ́ olóore. Àdáadáa
ṣe ni o mọ̀ ṣe lọ wọ́n ní láṣẹ Elédùà àádọ́ta ló pé lọ́jọ́ tó ní ìgbà ọdún kan ní ọdún eléyìí ò ní jáse mọ́ ire báyìí lójú owó rí ire lójú rẹ ó mọ̀ rí nígbà gbogbo Àtinúkẹ́ sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ẹ̀gbọ́n mi ẹ ṣé o ẹ ṣé kú ìgbà gbogbo ẹ kú àdúrótì owó ọwọ́ yìí ò ní tán ọlá alẹ́ yìí ò ní dópin Abíọ́lá sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní ẹ̀gbọ́n mi gbogbo bí tẹ́ ẹ bá ti kọjú sí ìrẹ̀lẹ̀ ó máa rí láṣẹ Elédùà àbúrò nìkan yín tọmọtọkọ ọmọ bàbá mi ẹnjìníà Ọláwọlé Adégẹyè ọmọ màmá mi late Mrs Oyenike Ọláìtó Adégẹyè aya Dr David Patrick ni mo ń ké sí mama Sarah mama Grace mama Daniel mama Nata àwọn ọmọ rẹ oníkú ibi òní báyìí láṣẹ bàbá mi àdáìrọ bí agogo. àwọn dóde òkè dọ̀yà wá ti wá o àwọn dóde òkè dọ̀yà wá ti bọ̀ àwọn dóde òkè dọ̀yà wá ti wá o àwọn dóde òkè dọ̀yà wá ti bọ̀. Adéọlá o Dr Mrs Adeola Patrick mọ ọjọ́ kó mọ ọyọ̀ kó máa dágọ̀jọ̀gọ̀ ọjọ́ ọmọ nílùú Ìdàn èní mo ké sí ọmọ àpàdán jẹ́ ọmọ àpàdán fòlàlà nìyọ́ ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúróbọ mẹ́rin àbẹ̀rẹ̀bọ mẹ́rin àkúlẹ̀bọ mẹ́rin tó kù olóhùn tí wọ́n fi ṣe nílé bàbá tó bí ọlọ́mọ ìjú ìṣàgálì lé màmá tó bí ọlọ́mọ ọmọ eré owó ọmọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgà ìkọ̀kan ìkọ̀tẹ̀ ìkọ̀ tó kù olóhùn tí wọ́n fi ṣe nílé màmá tó bí ọlọ́mọ ọpẹ́ làwọn fọjú ẹni dá o ìdúpẹ́ làwọn fọjú ẹni ṣe ọba tó láyé Dr Mrs Adeola Patrick mọ ọjọ́ kó mọ ọyọ̀ kó mọ dágọ̀jọ̀gọ̀ ọjọ́ torọ́dún eléyìí ò ní jáse mọ́ ìgbà ọdún kan ni lórí ilẹ̀ èpẹ̀ orí rẹ̀ ò ní gba bọ̀dẹ̀ ikú o ìṣẹ̀dá rẹ̀ ò ní kọre ò ní lùgbàdì àìsàn àgbàdo kéré ó tóbi ò ní yẹnu ọ̀nà rẹ̀ ò ní rògùn àìsàn ò ní dẹrù àgbéká àwọn àbúrò rẹ̀ wọ́n mọ rírì rẹ̀ lọ́jọ́ tòní o Àtinúkẹ́ àtàbíọ́lá wọ́n ní ká máa kí ọ ní gbèjègbèjọ ká máa gbóríyìn fún ọ wọ́n ní báwọn bá fojoojúmọ́ sọ pé ó ṣe wọ́n ló tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n rẹ̀ ni ọ́ ẹ̀gbọ́n alálùbáríkà ni ẹ̀gbọ́n tó fi yọkàn láwùjọ ẹ̀gbọ́n tó fi tọrọ ẹ̀gbọ́n ni wọ́n ní kì í ṣẹ̀gbọ́n àwa mọ́ ó ti dìyà wa ó ti dà lábàárò wa ó ti dà lábàárí wa ẹni tó ṣe fọkàn tán ẹni tó ṣe gbójúlé ó ní láṣẹ Elédùà ìgbà ọdún kan ni lórí ilẹ̀ èpẹ̀. Happy birthday to you happy birthday to you happy birthday happy birthday happy birthday to you. nítorí Dr Mrs Adeola Patrick ó yẹ kẹjẹ kakọrin ọpẹ́ sí Elédùmarè ọba ẹ ṣé ayé ọpẹ́ yọ ẹ ṣé ayé ọpẹ́ yọ ẹ ṣé ayé ọpẹ́ yọ ẹ ṣé o ayé ọpẹ́ padà yọ ẹ ṣé ayé ọpẹ́ yọ ẹ ṣé ayé ọpẹ́ yọ ẹ ṣé ayé ọpẹ́ yọ ẹ ṣé o ayé ọpẹ́ padà yọ. nítorí Dr Mrs Adeola Patrick mo ṣe sọ wípé ó yẹ kí a dúpẹ́ Adéọlá ọpẹ́ yẹ ọ́ bàbá ó yẹ kí a dúpẹ́ o ọpẹ́ yẹ ọ́ bàbá àtàwọn àtàrà ilé wa ẹ wà láyé àtúwà láyé ó yẹ kí a dúpẹ́ ọpẹ́ yẹ ọ́ bàbá ó yẹ jẹ́ ká gbélédùmarè ọba ga nítorí Dr Mrs Adeola Adéọlá ọlọ́run àgbáyé olùwà máìtì o
Almighty o. Ṣebí wọn ló fojú ọ̀run ṣaṣọ bora, ẹ̀yin lẹ fojú ọ̀run ṣaṣọ bora. Ọlọ́run àgbáyé o, you are mighty o. Akọ́dá ayé o, àṣẹ̀dá ọ̀run, ọpẹ́ la mú wá lọ́jọ́ tòní lórí ayé Dr. Mrs Adeola Patrick. Ọpẹ́ eléyìí kó má ṣe jáṣe mọ́, ọdún eléyìí ò ní jáṣe mọ́. Ìwòyí àmọ́dún o, ká má fọ lọ́jọ́ ìbí tó ní ṣàwátì. Kó pẹ́ kó tán, kó fẹ́wú parí, kó fẹ́rìgì jóbi. Láṣẹ bàbá mi àdáyérọ bí agogo. Kò ní jáṣe mọ́, kò ní jáṣe mọ́. Kò ní jáṣe mọ́ o, kò ní jáṣe mọ́. Ọjọ́ ìbí òní o, kò ní jáṣe mọ́. Adéọlá kò ní jáṣe